Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ètò bá wa dá sí ó ní a ti máa ń wo oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó lọ ní ẹ̀ka ìdájọ́, ní ẹ̀ka ètò ẹ̀kọ́, ọ̀rọ̀ ìjọba àti ní agbami òṣèlú. Orí ètò yìí ó ní àtúnṣe ìsàlẹ̀ kòkò. Lórí ètò yìí ó ní à ń sojú abẹ níkò pẹ̀lú àwọn ìbéèrè tó ta kókó lórí àwọn ọ̀rọ̀ tí à ń wò. Oníkẹta fẹ́ wò á wo ọ̀rọ̀ tó ní ṣe lórí ìdásílẹ̀ fásitì ti ìpínlẹ̀ Kwara, KWASU, tó wà ní Màlété. Lórí ètò yìí a ti gbóríṣiríṣi àwòye wípé ìṣàkóso Abubakar Saraki wípé àwọn kọ́ ni ó yẹ kí wọ́n máa gba ògùn fásitì yìí, wípé ó ti wà nílẹ̀ nípínlẹ̀ Kwara láti ibi ọdún 1992. Pàápàá jùlọ wọ́n ní ìṣàkóso gómìnà Lawal pé àwọn gan ló gbèrú ẹ̀, wípé àwọn PDP àtàwọn Sarakite tán ní ara má gbàgbé àwọn ni, wípé wọ́n ta aráàlú ni. Òní náà a wo ìṣẹ̀lẹ̀ tó wáyé láìpẹ́ yìí nípínlẹ̀ Kwara, ó jẹ́ pé wọ́n ti tàbùkù àwọn obìnrin tán ti fẹ̀hónú hàn ní ẹgbẹ́ ilé ìjọba tó wà ní ìlú Ìlọrin níbí yìí. PDP nípínlẹ̀ Kwara ó dàbí pé wọ́n ti ń gba ọ̀rọ̀ yìí pẹ̀lú gbàgbà ọtí láti tàbùkù ìjọba ìpínlẹ̀ Kwara. Ìjọba sì rèé, wọ́n ti ṣèkọ́tẹ́ kí wọ́n ṣe, wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ wádìí lórí ọ̀rọ̀ yìí. Lónìí náà agbóṣèlú PDP nípínlẹ̀ Kwara èròǹgbà wọn wípé 2027 pé Kwara pé àwọn náà ni ó kàn, bó wọn ti fẹ́ ṣe, bó ti fẹ́ kàn wọ́n àwò lónìí. Àlejò mi lónìí wọ́n sọ níkàlẹ̀, àwọn ni Malam Ọláìtàn Ọbalówù. Àwọn ni wọ́n jẹ́ akọ̀wé ọ̀rọ̀ ètò fún ẹgbẹ́ òṣèlú alátakò PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara. Malam Ọbalówù kí n pé ẹ kú ojúmọ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara, olùgbé ìpínlẹ̀ Kwara àti gbogbo ibi tí ìkànnì Diamond FM tí ó tàwé tí ó tàgbòdé, àjíǹdàrà ọmọ jẹ gbogbo wa o. Ẹ ká kan lu agbami ètò Saraki lẹ́ ń ṣe. Insha Allah. Sarakite ní. Insha Allah. Ṣùgbọ́n àwọn kan ní lórí ọ̀rọ̀ fásitì ìpínlẹ̀ Kwara, fásitì tó wà ní Màlété, wọ́n ní ẹ ti sọ pé ara nǹkan tẹ́ ẹ ṣe tó jẹ́ mánigbàgbé lẹ́gẹ̀sì yín lẹ pé lórí ètò yìí. Ṣùgbọ́n àwọn APC sọ yìí pé ẹ mọ̀ọ́mọ̀ ń kọ́ bọ ìtàn lójú ni, kó lè jẹ́ pé ká gbé oríyìn rẹ̀ fún adarí tiyín Bukola Saraki, wípé 1992 ó ní ọ̀rọ̀ ti wà nílẹ̀, wípé bẹ́ẹ̀ rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ náà ó bẹ̀rẹ̀ lábẹ́ ìṣàkóso gómìnà Lawal ni. Wọ́n náà bá lówó kí ló dé tẹ́ ń kọ́ bọ ìtàn lójú fún àǹfààní ọ̀gá tiyín. Ẹ ṣeun olóòtú. Mo sì kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa nílé, àjíǹdàrà ọmọ jẹ gbogbo wa o. Ṣé ẹ rí lórí ọ̀rọ̀ KWASU, ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí mi máa ń sọ lórí ètò pé ẹgbẹ́ òṣèlú APC ó rọrùn gẹ́gẹ́ bí olóṣèlú láti fi irọ́ gba ìjọba, bọ́ ó ní agbára ó sì ṣòro ṣe láti fi irọ́ ṣe ìjọba. Tí mo fi sọ léyìí ni pé ìgbà tán fẹ́ gbàjọba, ọ̀rọ̀ KWASU nìkan kọ́ ni wọ́n sọ náà. Kódà àwọn sọ pé gbogbo ohun tó ń jẹ́ Kwara property, because a ní Kwara property tó wà under Harmony Holdings, tẹ́ni Bukola Saraki ló ń gbowó rẹ̀. So kò wá ṣe wá lè mọ̀ tá a bá gbọ́ pé wọ́n ti déjọba lénìí o, àwọn ò fẹ́ ní ipa, because KWASU ipa ni, and láti máa dáhùn pé ta ló dá KWASU lẹ̀ bígbà tó rí ẹni tó fẹ́ dáhùn gan ò pé ni, because KWASU lọ́dún tán dálẹ̀. So ẹni tó sì ṣe ìjọba tí Bukola Saraki gbàjọba lọ́wọ́ rẹ̀, Muhammad Lawal kọ́lọ́mbà àfọ̀rún kẹ́wọ̀n, ó nígbà tán ṣèjọba, ó nígbà tán kò lórí àpèrè. So even as at the time tí wọ́n sì dá KWASU lẹ́ni ìgò tún sílẹ̀ ayé mọ́. Ṣé wọ́n wá sọ pé time tẹ́ni yìí ti parí ìjọba, ìgbà yẹn ló dá KWASU lẹ́ni, àbígbà tọ́lọ́run lẹ́ni yìí tọ́lọ́run ti mẹ́ni lọ́dọ̀. Ṣé ráwọn ọ̀rọ̀ kan bẹ tí mo sọ pé kì í tà tí wọ́n bá ti dìjọba. Irọ́ tó wà glaring ni, kọ́lẹ́nìkan ló dá KWASU lẹ̀ tẹ́niyẹn ò sí níjọba mọ́, ẹniyẹn ò sí láyé mọ́. So simple position láti defend irú nǹkan báyẹn. Position táwa wà náà ni pé àwọn ará ilé mọjọ́ tí wọ́n dá KWASU lẹ̀,
wọ́n mọ̀gbà tí Bukola Saraki gorí àpèrè so kìí sọdún kan kìí sọdún kejì tó gorí àpèrè náà dá Kwasu lẹ̀ so kìí ṣe pé bóyá process kan ló ti wà bóyá building náà ti kọ́ kalẹ̀ ní Mọ̀lété tí Bukola Saraki wá renovate tó sọdún Kwasu so ó wà láàrin àwọn àtọlọ́run ọba because gbogbo tí yẹn bá ń ṣe tó bá ti fi tọ́lọ́run síwájú irọ́ yóò kéré díẹ̀ nínú ẹ̀rù rẹ̀ that is to say pé àwọn ilé tí wọ́n ti sọ́njọ́ yẹn o kò sí nǹkan mìíràn fẹ́ sọ mọ́ lónìí tuntun tó tún gbé wá nìyẹn bọ̀ àwọn ará ilé mọ́jọ́ tán dá Kwasu lẹ̀ wọ́n mọ̀gbà tí làwọn àṣejọba ní tó kàn ń ṣe mí láàánú ni pé ipa ẹnìkan ni ò parẹ́ yìí sì lè parẹ́ lọ́kàn ará ìlú because tẹ̀fi lè rí parẹ́ ni pé a mọ báwọn ọmọ ìlú wa ṣe ń struggle kan tó rí admission ní University of Ilorin tí wọ́n ṣe lọ sí Kano lọ sí gbogbo ẹ̀ kí Bukola Saraki tó dé so lẹ́ni a rí advantage Kwasu pé àwọn ọmọ wa ò tàràkà kan tó rí admission ní Kwasu mo fẹ́ sọ fún yín ọmọ kan náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn bíbá rí ọmọ yẹn ó wá láti ojú ẹkún sàrò mi lẹ́mìí ṣe pé ọmọ ojú ẹkún gangan mọ́gàjì ojú ẹkún tòní ọmọ wọn lọ sí Kwasu yìí tó sì mú first class jáde Bukola Saraki ó mọ̀ pé mọ́gàjì ó di mọ́gàjì ojú ẹkún lẹ́nu ọmọ yìí wà nù ara àwọn first class tí Bukola Saraki treat nígbà tó wà ní Senate president pé ẹja máa consider àwọn ọmọ ọlọ́mọ tó bá ti kẹ́kọ̀ọ́ tó bá ti pegedé ọmọ yẹn wà nílùú òyìnbó lẹ́nu ṣe ẹni tó sọ̀rọ̀ lórí rédíò ọmọ inú ilé yẹn ẹbẹ̀ náà ti gbá bọ́kùn òbí níbẹ̀ bọ́kátà á ní wọ́n gbọ́ ọbọ̀ ńbẹ̀ náà ni ó yẹ kọ́ ọmọ ronú dáadáa tán ti ṣe sínú ilé yẹn kọ́ ọmọ ronú ẹni tó ṣe dáadáa pé bí ò bá kàn wọ́ ó ká àwọn tó gbà ọbọ̀ so tí yẹn bá sọ fún wa pé lẹ́nu ẹnìkan ló kọ́ Kwasu àwọn ò sí position láti mọ argue tóra nígbàgbọ́ pé gbogbo èèyàn òkú tán Kwara so làwa sì ní kò ń sọ̀tá wa èmi mú ìwà ẹ̀ làwa mo sì títí kó tó di pọ́lọ́ ni mo pàdé Saraki so bọ́ọ̀lù ni ó ti aṣọ làwa tí wọ́n ti ní wàá dáadáa sí làwa àti tí wọ́n alẹ́ ló sí no so ọ̀rọ̀ lẹ́yìn kò ń sọ̀rọ̀ tá a gbọ́dọ̀ yà síbẹ̀. ẹ̀jẹ̀ ká ọba kátà fọ̀ mẹ́. náà kan tí wọ́n ń sọ ni pé ọ̀rọ̀ pàràfàṣù sílẹ̀ pé wọ́n ti ń gba èrò ẹ̀ nígbà ìṣàkóso gómìnà Lawal yẹn ni pé a gba wọ́n wí báyìí pé yẹn ni pé ẹni náà gbàgbé pé wọ́n ti ń pèlú ẹ̀. ẹ mọ dààmú ara yín wọ́n ti ń pèlú ẹ̀ sílẹ̀ ẹ mọ dààmú ara yín náà mo ṣe sọ fún yín pé ẹnìkan dá iléeṣẹ́ rédíò kalẹ̀ ní Ìrèwọlé déyàn yìí ẹnìkan wàá sọ fún yín pé àkórà kí bàbá àwọn tó kú ní ti ń rò pé òun fẹ́ dá sílẹ̀ pé ọ̀rọ̀ tí ò jọra wọn nìyẹn náà. ẹ gbà. no ìzá ẹ ní àkọsílẹ̀ tó sọ pé kí bàbá ẹnìyẹn tó kú náà ti fẹ́ dá iléeṣẹ́ rédíò lẹ́sìn. ẹ jẹ́ ká mú Kwasu báyìí. so ẹ̀yin ò gbà wípé bàbá yìí ọmọ ìlú ni mí olùgbé ìlú ni mí so tíyẹn bá ní ẹni written kìnnì kankan ti wà ńlẹ̀ láwọndà state government o pé gọ́vnọ̀ kan ló ń fẹ́ dá kìnnì kan lẹ̀ mo fẹ́ ní tilé ayé so tẹnìkan bá lọ́lọ́run bá lẹ́nìkan ṣe so ẹ wà ní mo fẹ́ tí ò tí wà lákọọ́lẹ̀ tí ò tí ì sí approval fún tí ò tí ì sí resources tẹ́ fẹ́ fi ṣe so kẹ́nìkan wá dé kó lọ wá kó wá approval fún London State House of Assembly kẹ́nìyẹn lọ wá fund láti ṣe nǹkan yẹn kẹ́nìyẹn wá ṣe mi ìfẹ́ ká dúró ẹ̀mọ̀ sí lórí ẹ̀ tí mo fi bẹ̀rọ̀ náà ni pé ó easy fún wọn lánàá nígbà táwa wà ń jọba láti sọ pé àwọn lè dirú àwọn lè digba bọ́ lẹ́ni wọ́n ti wà ń jọba irú àti gba wọn ló yẹ kán jẹ́ àárí ní tí ò ṣẹlẹ̀ kò sí ní tán lè gbé wá. irú àti gba wọn báyìí sì rí ti. ibo lẹ́yìn ti rí ok the same government yìí náà ló láwọn náà wọ́n ní kí là ń pele ilé tó wà ní airport wa ti ń jẹ́ cargo terminal wọ́n ní cargo terminal wa waste resources ni wasting of resources ni wọ́n láwọn fẹ́ sọ di garment factory my dear brother ẹni tó ṣe garment factory ọdún second tenure náà bẹ̀rẹ̀ garment factory láti mọ operate second tenure yóò tí ì wọ bóyá ọdún kejì àbọ̀dún kẹta àwọn tó ń ṣiṣẹ́ garment factory wọ́n ti fi gbé ta wọ́n ti ti garment factory. wọ́n ní wọn ò tí. wọ́n ní wọ́n wá aládàáni ni. wọ́n ń wá kíni. aládàáni. tí ó ṣe kíni. ṣíṣe àpọ̀lú ìjọba lórí. my dear brother ẹnìkan wá sí yunifásitì ẹnìyẹn ò wá sí ìjọba mọ́ láàrin bíi 20 ọdún yunifásitì wọn exist àwọn tí wọn ò ní èrò láti wo pé kí làwọn náà ó ṣe tí ò ní kú táwọn ò bá sí ńbẹ̀ mọ́ dèdè nǹkan ṣe
láàrin ọdún kan sí méjì ó sì ti ń kú lọ torí ẹ̀yin lẹ sọ pé kì í ti kú èmi ò admit o because àwọn ó ti kú torí àwọn ọmọ tán gbà síbẹ̀ àwọn ọmọ yẹn ò ti lọ mọ́ ẹ máa gbọ́ garment factory mò ń sọ fún yín wọ́n ní lẹ́tà táwọn gbà 50,000 ló wà ń bẹ̀ wọ́n ní owó táwọn receive less than 50,000 ní salary àwọn garment factory tí mò ń sọ pé wọ́n dálẹ̀ yìí tọ́lá náà fẹ́ balance àwọn náà fẹ́ meet up pẹ̀lú kwasu garment factory yìí airport ló wà building tí garment factory lò Bukola Saraki ló kọ́ as cargo terminal so government yìí ò wá rí irú nǹkan yẹn maintain just for 2 years péré so nǹkan yẹn wá collapse ẹni tí ò bá lè ṣe dáadáa ò ní rí dáadáa tí èèyàn bá ṣe o. ẹ káwọ báyìí ẹ sọ kálẹ̀ ẹgbọ́n tí mo sọ ẹni tí ò lè ṣe dáadáa kò lè rí dáadáa tí èèyàn bá ṣe o. mala ọba ló so tèmi rí lọ́rọ̀ wọn nìyẹn. ìyẹn ni pé nípínlẹ̀ Kwara dáadáa APC ẹ̀ tí ì rí ti yín. no ṣebọ́kàn ni mo sọ fún yín kí wọ́n jáde no kí wọ́n jáde lénìí kí wọ́n sọ pé tí mo sọ ń bẹ̀ ọba ló wù. bàbá yìí ṣe rọrọ tèmi àmì kind of person pé mo believe pé àná là ń sọ̀rọ̀ yìí èní náà ó di àná so if tèmi bá sọ tí o ṣe tèèyàn béèyàn ò bá fọlọ́pàá mú mi tí ò gbé mi lọ ilé ẹjọ́ Ọlọ́run ó mú mi torí àwọn kan ti ṣọ̀kan lánàá náà àwọn kan ti ṣọ̀kan lánàá ojú wa lọ́lọ́run fi mú wọn so meanwhile gbogbo táwọn náà bá fẹ́ sọ lónìí. àwọn ló ṣọ̀kan lánàá. yẹ́sì báwọn kan ló ní Bukola Saraki ń gba 2 billion nínú allocation Kwara State àwọn tó ń lọ sórí rédíò láti gbàjọba lánàá yes bàbá akọgun wà ń bẹ̀ mí ò ń sojú ní tí ẹ bá sọ sẹ́ńtẹ̀ ẹ bá ṣe ni mi ní sọ brother mi Alájàgúsì kọ́ ló ń fọrun kẹ́ ó sọ bẹ́ẹ̀ náà bàbá rẹ̀ sì sọ bẹ́ẹ̀ so Ẹ̀sìn Rógójó is the best person among them àti Saheed Pópóọlá wọ́n discover pé táwọn ń sọ yìí kò rí bẹ́ẹ̀ wọ́n sì túbá at appropriate time because tẹ bá wà láyé tẹ bá dẹ́ṣẹ̀ tí ó rẹ̀ yín tẹ wà nípa ẹ fẹ́ kú lọ́la ẹ fẹ́ kú lọ́túnla tẹ bá tọrọ àforíjìn Ọlọ́run ti dá wa pẹ̀lú àforíjìn ni o so àwọn yẹn tọrọ àforíjìn àwọn tí ò lè tọrọ àforíjìn náà ń sá skátà káàkiri. ìyẹn ni pé ẹ ti dárí Ẹ̀sìn Rógójó àti Pópóọlá. inshallah because yes government wọ́n preach fún government yẹn first tenure ni wọ́n ti discover pé inter-asofara lu òjò ń ta àgbéwá so irú wọn sì back out nígbà yẹn wọn ò sojú kòkòrò ìjọba so a ní láti dúpẹ́ lọ́wọ́ wọn lẹ́yìn pa àgbàtúbà wọn àtúnwá dúpẹ́ lọ́wọ́ wọn àwa ò wá gbọ́dọ̀ ṣe the same mistake tàbá ò pa àwọn ti ṣe ń gbà yẹn. ìyẹn ni pé ẹ ti dáríjì Ẹ̀sìn Rógójó. yes àtọ́nà ibùsọ̀ Pópóọlá yes. ẹ kò tí dáríjì báyìí. ẹ mọ̀ pé àwọn ò tí ì tọrọ dáríjì torí àwọn náà tó dẹni tó tún rìn káàkiri tán béèrè legacy I was like if tiru bàbá yà at age of 60 to 70 tó bá tún sọ̀rọ̀ legacy ẹnìkan tó ń sọ̀rọ̀ dynasty ẹnìkan kí ni legacy tàwọn gangan as a barrister kí ni legacy titi wọn gan as a lawyer. legacy wọn ni pé wọ́n wà lára àwọn tó lé ìjọba Saraki kúrò nípínlẹ̀ Kwara. so àwa dúpẹ́ fọlọ́ kún wọ́n wá wà nù ara àwọn. àwọn tí wọ́n lé ìjọba amúnisìn kúrò. ẹ jẹ́ n bá yín sọ̀rọ̀ àwa wà nù pé àwa dúpẹ́ pé wọ́n wá wà nù ẹni tó kọ́kọ́ pariwo pé ìjọba tí àwọn ló mú yẹn sìn o ìjọba eléyìí o ìjọba amúnidè ni because àná ọkọ lórí rédíò ìjọba amúnidè ní èpè wọn ní títí wa amúnisìn ni ìjọba àwọn gẹ́gẹ́ náà kọ lórí rédíò tí wọ́n admit pé ìjọba táwọn polófọmọ ìpínlẹ̀ Kwara o ìjọba amúnidè ni. mi ò mọ tàbí pé ìjọba yìí níjọba amúnidè ìjọba tó jẹ́ wípé ẹ jẹ́ káwọn báyìí mọ́nà ọba lówù ìjọba tó jẹ́ wípé àìṣeédé yín àná tẹ kó bá ìpínlẹ̀ Kwara ìjọba tó jẹ́ kó dé ká lọ sí ọ̀rọ̀ UPEC sọ̀rọ̀ súpẹ̀bù ni káwọ́ wọ́n fún yín lówó ń gbàjọba ti yín owó yìí ẹ̀nà láì gbàṣẹ lọ́wọ́ lè gbàṣòfin gbà náà ní PDP tẹ pé ní báyìí ìjọba yìí tẹ níjọba amúnidè ni wọ́n ti gbé ìgbésẹ̀ tó jẹ́ pé ní báyìí ìpínlẹ̀ Kwara wọ́n ti ní àǹfààní sówó àjọ SUPEB àti àjọ UPEC báyìí. ṣẹ́rí ẹ jẹ́ káwọn ẹ máa mọ́ ẹlẹ́kùndìkún ìjọba tẹ pé níjọba amúnidè máa bá lówù ká tó jẹ́ pé ó ti sanwó oṣù tó pọ̀ jùlọ minimum wage tó ẹ̀ẹ̀mejì báyìí tó sì ń san lẹ́kùnrẹ́rẹ́ ẹ ní ìjọba amúnidè níjọba APC ìjọba tó jẹ́ wípé ara àwọn owó tẹ ẹ jẹ sílẹ̀ gẹ́gẹ́ bí ó fẹ̀yìntì wọ́n ti ń san. ẹ jẹ́ kí n dá ẹ lọ ṣe rí mi ìmọ̀ tíjọba yìí ṣe fún yín torí ìbéèrè yín ló máa ń ṣù tí wọ́n lẹ́sẹ̀. now federal government wọ́n short paid gbogbo state as far back as 2015 to 2019 kò sí state tó gba normal allocation sẹ́yìn gbọ́ Yorùbá mi now ẹ wá expect pé kí state government tó yẹ pé allocation tó ń wá state salary ló lè san kò lè san local government salary full
ẹ wá expect kókó lọ lè máa san owó tí wọ́n ti tán yá tán fi kọ́ building fún school kàtẹ́ má sanwó òṣìṣẹ́ yẹn rárá as at that time because tí wọ́n bá filẹ̀ tí wọ́n ò sẹ́yìn pé wọ́n san díẹ̀díẹ̀ nínú rẹ̀ Ọ̀yọ́ ò san rárá díẹ̀díẹ̀ Ọ̀ṣun ò san rárá wọ́n filẹ̀ ní Kogi ò san rárá but Kwara State ti manage pé àwọn òṣìṣẹ́ wa gbọ́dọ̀ máa gba díẹ̀díẹ̀ àtúnífowó ìsan owó ẹ̀yà tá a yá ní UBEC that is pé tíjọba bá balance tí allocation wa bá increase á san owó ẹ̀yà wa wọn á fẹ́ sọ̀rọ̀ kan fún yín ìjọba yìí wá dé ìjọba yìí wá lọ lè yá owó wọn lọ yá 7.2 billion ẹ mọ̀ gbọ́ wọn lọ yá lọ́wọ́ ìjọba àpapọ̀ pé wọ́n yá owó yìí ìgbà tí wọ́n yá owó yìí wọ́n wá fi san counterpart sí UBEC tẹ́ǹsọ̀ yìí láti fi lè gba 14.2 billion mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín wọ́n wá gba 14.2 billion yìí is there any accountability fún 14.2 billion up to this moment and ṣé gọ́ọ̀mẹ̀ntì yìí ti sọ fún wa pé àwọn ti san gbèsè 14.2 billion because ó rí bíi pé ẹ fẹ́ ṣalájọṣẹ́kù sí ẹ gbọ́dọ̀ ní 100,000 kan tó lè fún yín 200,000 ìgbà tẹ́ wá fẹ́ lọ́dọ̀ àwọn alájọṣẹ́kù ẹ wá lọ lè yá 100,000 láti fi gba 200,000 ẹ wá gba 200,000 ṣé àwọn aráàlú mọ̀ pé 100,000 wọ́n mọ itẹ́ ìsan padà lówó èlé then owó tẹ́ ẹ gbà gangan tẹ́ lọ fi gba 200,000 yẹn sáràlú mọ̀ sáré ní tí mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi náà ni màá mọ̀ lò fún APC ẹ ń fi irọ́ gba ìjọba ẹ dẹ̀ lè fi irọ́ sí ìjọba then back to ọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ back to ọ̀rọ̀ minimum wage or no minimum wage aráàlú gbà pé ìṣèjọba lẹ́nìí òṣàbò ò lè gbè mí ni wọ́n ṣe mí bó ṣe bá mi wọ́n ń gba 30,000 minimum wage nígbà tí tiwa ẹ mọ̀ gbọ́ minimum wage tí wọ́n ń gbà yẹn asán tó bá là asán 30,000 minimum wage náà nígbà bẹ́ẹ̀ ni ẹ máa gbọ́ tí mo fẹ́ lọ fún yín bẹ́ẹ̀ ẹ máa gbọ́ tí mo fẹ́ sọ fún yín bẹ́ẹ̀ 30,000 as at that time tí Bukola Saraki ń sọ pé ẹ má ti bọ́dà o then ó ní tágbà Nàìjíríà ká o tẹ́ ẹ bá gba 30,000 as far back as 2019 àwọn tíṣà ń lu mọ́tò as far back as 2019 ẹ ra oúnjẹ tó wù yín sílé as far back as 2019 ẹ ra ẹran ọdún tí ó sì ṣe bá gbowó oṣù bẹ́ẹ̀rẹ̀ ò bá tà káàkiri tẹ́ran ò tà káàkiri bí wọ́n sport ti ń ta ẹran tó sì ṣe bá gbowó oṣù as far back as 2019 ẹ débẹ̀ ẹ ra àgbo 20 to 30,000. Now my dear brother minimum wage tèmi kí ni ìwúrí rẹ̀ lórí òṣìṣẹ́ mélòó ló lè ra ọkọ̀ ká ló ti ní rí tẹ́lẹ̀ tó ti ní kalẹ̀ before èní ló lè fi owó rẹ̀ ra epo láti fi gbé ọkọ̀ jáde mọ́ òṣìṣẹ́ mélòó àwọn èèyàn ń dọ́dọ̀ fọ gángba àwọn ra táyà 3,000 ẹ wo iye tí wọ́n ń ta táyà ń sìn tí táyà òṣìṣẹ́ bá jò yóò kà wọ́n mọ́ rí ni so wọ́n ń fún wọn ní adìẹ sìn wọ́n wá ń gbọ́ odidi ọmọ lọ́wọ́ wọn ni then yes back to ọ̀rọ̀ àwọn ní pension ẹ kí n sọ fún yín kán jáde kan sọ pension táwọn bàbá yẹn ń gbà wọn ò fún wọn lówó kẹ́mi mọ̀ bọ́ o owó ẹ̀ tètè kú náà ń gbà o. ẹ lé wọn fún wa báyìí. ẹ gbọ́ tí mo fẹ́ sọ fún yín dédé template tí wọ́n fi ń san pension as far back as 2009 2011 2015 títí dé 2019 template yẹn náà fi ń san pension dì sí o. wọn àfi kún. ẹ jẹ́ kí n wá sọ fún yín ẹni tó increase template Bukola Saraki ló increase pension by 150%. So template tí wọ́n wá ti increase láti gbà yẹn ìjọba ìpínlẹ̀ Kwara ò tí ì jáde pé bí gbogbo nǹkan ṣe wọ́n yìí o àwọn pension náà o àti change template tó fi ń gba pension wọn. So wọ́n lé ẹnìkan rí afọ́jú ó fún afọ́jú lówó ẹnìkan rí afọ́jú ó gba pọ̀pọ̀ ẹ̀dànù ṣé àwọn èèyàn tí àwọn èèyàn ará àwọn tó ń kọjá lọ àtàfọ́jú ṣé wọn ò mẹ́rin tó ṣiṣẹ́ rí ni. ẹ káwọ báyìí ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa ọ̀rọ̀ UPEC yìí ẹ ń sọ báyìí pé torí pé ẹ fẹ́ sanwó òṣìṣẹ́ ni àwọn kan ní owó òṣìṣẹ́ gan náà ẹ padà rí san lẹ́kùnrẹ́rẹ́. mo ti sọ reason fún yín kò ń sàwa ní no ṣe mo sọ kí wọ́n jáde wá kó sọ pé náà mú lẹ́rùn. ẹ náwó òlu láì tẹ̀lé ìlànà ìbéèrè ni pé ṣé nígbà náà ṣé àwọn aṣòfin bọ́ọ̀lù kò ṣe tẹ̀ ṣe yìí.
kò sí ní tá a ṣe tí ó wà aṣòfin buwọ́lù my dear brother aṣòfin lánàá ni aṣòfin ṣebí Bukola ẹbí tí ń lọbẹ mi fẹ́ lọbẹ Alfata Ahmed ṣebí Danasi wa ló sọ di governor professor Ali Ahmad ṣebí Danasi wa ló ṣe di speaker kò sí tó ń jẹ́ oversight function tí àwọn aṣòfin ìpínlẹ̀ Kwara lánàá tí wọn ò ṣe so débi pé kò sí tí kódà bófin bí a bá fẹ́ ṣe nǹkan tó bá yẹ pé wọ́n rí feedback ní constituency pé yóò ní side effect lórí ará ìlú so wọ́n sì padà sí house kìí ṣe pé wọ́n wò pé Saraki ló sọ kálukú di tó dì but wọ́n bìlù pé Saraki nífẹ̀ẹ́ ìlú nínú kéèyàn sì nífẹ̀ẹ́ ìlú gbogbo ẹ̀sìn ló sọ nínú ìgbàgbọ́ ló wà so kò sí ní tá a ṣe tí ò jẹ́ ìbámu àti ìlànà pẹ̀lú òfin ilé-ìgbìmọ̀ asòfin Kwara State. Saraki nífẹ̀ẹ́ ìlú. then nínú kẹ́ẹ̀sì nífẹ̀ẹ́ ìlú inú ẹ̀sìn ló wà. Saraki nífẹ̀ẹ́ ìlú Mallam Balógun. bàbá dáadáa. ní Saraki ń lọ tó jẹ́ pé àwọn aṣòfin yìí kàtà náà wọ́n jókòó wọ́n sì péyàmọ́ ọ̀bítíbitì owó gẹ́gẹ́ bí ó fẹ̀ fún Saraki àtàwọn ọ̀rọ̀ rẹ̀. ìjọba kan náà my dear brother ẹ mọ sẹrí ẹ kàn dààmú ara yín. ìjọba kan náà nígbà náà wọ́n náà àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tó jẹ́ pé owó oṣù wọn tẹ́ wọn rí san ṣùgbọ́n ẹni tó fẹ́ràn ìlú ló ń lọ tó sì oníkọ́lé àpẹ̀yàwó fún òun ó nífẹ̀ẹ́ ìlú ló ń gba owó fẹ̀yìntì ọ̀bítíbitì mílíọ̀nù náírà sáyẹn pé ìjọba ẹ̀kúnnù tó dé ni tó wò pé nǹkan tán ṣe yìí tó fagilé. my dear brother tí wọ́n bá sọ fún yín pé èèyàn nífẹ̀ẹ́ ìlú tó wá gbé ìlànà kalẹ̀ Saraki ti di gọ́vnọ̀ àti 2011 ló ti parí ẹlòmíì ti ń ṣe gọ́vnọ̀ lọ́wọ́ báyìí ẹlòmíì ti ṣe lẹ́yìn rẹ̀ ẹlòmíì ló ń ṣe lọ́wọ́ yìí ṣe tí yẹn bá wá tọba bíi pé ọlá rekereke ní tí ó tú àṣírí kálukú òtù ẹni yìí ń sọ pé as far back as tí ilé-ìgbìmọ̀ asòfin ṣe àpé Bukola Saraki executive ni tí ilé-ìgbìmọ̀ asòfin bá ṣe nǹkan ó ṣe fún ìwúlò tèmi tá a máa pa àlejò gọ́vnọ̀ tẹ́ ẹ bá wá dé ó tún òfin tó fàyè gba kẹ́ amẹ́ndẹ̀ or not ẹni tí wọ́n sọ pé as at the time tí òfin tán ṣe òfin yìí ẹni yìí jáde lórí rédíò báyìí ni o pé òun ò sanwó ìsákàǹtì òun débi pé wọ́n sọ pé òun lòun ń gba owó yìí tó wọ́n sọ dòfin òun wá sọ fún wọn pé tó dòfin yìí o ẹ máa fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn èèyàn èmi kọ́ lẹ́ẹ̀ tún ṣe ìrànlọ́wọ́ owó fẹ̀yìntì fún. kálọ́ wá ń gbà. Bukola Saraki sọ. kálọ́ wá ń gbà. alẹ́ ìsàn tó sọ ẹ̀jẹ̀ kí n bá yẹn sọ̀rọ̀ ẹ̀yẹn sọ fóun ò gbà ó wá lóun ní pé kí wọ́n fi ṣèrànwọ́ fún yàn so ẹni àwọn tó débẹ̀ lónìí it is their right láti sọ pé à ń fún it is their right láti sọ pé kò ló bó ṣe sọ yìí. Mallam Balógun ẹ má yí ọ̀rọ̀ yìí ẹni wọn àgbà. yes. pé kọfí máa ṣèrànwọ́ fáwọn èèyàn ni. yes. ilé arúgbó rẹ̀ náà bẹ́ẹ̀ àbí. tó bá ń kọ́ máa ṣèrànwọ́ fáwọn èèyàn ilé arúgbó personal dáadáa ìran Saraki nìyẹn so ṣé government official ṣé government official ni ó kówó lọ sí ilé arúgbó tí ó pín owó ni ẹni tí ó pín owó ilé arúgbó àwọn staff Saraki ni ṣé government àwọn staff lè Saraki ní ó lọ house of assembly ni àbí ní ó lọ bank tí ó lọ lè gbowó lọ́wọ́ government no ṣe rí wọ́n ti gbàjọba. ta ló wá ń gba owó yìí. ẹgbọ́n tí mò ń sọ ṣebẹ́ nìkan ló sọ ilé tèmi sọ tẹ́yìn sọ yìí ṣebẹ́ àbẹ́ ẹ̀rí àkọsílẹ̀ rẹ ni ọ̀sẹ̀ ẹ̀rọ̀fìn yẹn ni ṣebẹ́ nìkan ló sọ tẹ́yìn sọ sí mi èmi náà wá dá yín lóhùn pé ẹni tán sọ sí èsì tó fún wọn ni so àwọn ẹlẹ́jẹ̀ kan jáde kan mú ẹ̀rí wá fara yìí. ẹni tó sọ pé òun ò gbowó òlu pé òfin tóun ṣe yìí òun ò jàǹfààní ẹ̀. tóun ṣe bá sóun ló ṣòfin ṣé Bukola Saraki ni speaker. wọn gbà náà wípé àwọn aṣòfin gbà náà wọn Saraki kún sábíyá gbà. sẹ́ni tó ń ṣe speaker lẹ́ni sínú ẹgbẹ́ Saraki ló wà nígbà yẹn ṣe rí mo ń sọ̀rọ̀ fún yín àwọn tó ṣe speaker nígbà yẹn tó bá yẹ pọ̀ rẹ̀ náà fi ṣe náà ṣé wọ́n ń sọ̀rọ̀ ẹ nísìn ṣé wọ́n ń ṣẹgbẹ́ kan náà ó yẹ kí wọ́n jáde pẹ̀lú ẹ̀rí tó dájú pé this is ọ̀nà tó fi ń ṣerú owó yìí as far as tó yẹ pé ìjọba mi ti dé sẹ́yìn ìjọba mi tó déhùn àwọn lẹ́lẹ́tọ̀ọ́ àti fi ẹ̀rí múlẹ̀ kì í sọ̀rọ̀ hearsay mọ́ kì í sọ̀rọ̀ dẹ̀sídẹ̀sí mọ́. ẹ̀yin gbà wípé Bukola kówó yìí. Bukola Saraki ò gbàrú owó yìí tó bá gbà yóò sọ pé òun gbà. ilé tán kọ́ fún wọn kọ́. ilé tán kọ́ fún wọn mi ì mọ ṣọ́ọ̀ṣì lè because tí ẹ bá lóun kọ́lé fún èèyàn síta wọn á bèèrè lọ tèmi pé ilé tán kọ́ fẹ́ nìyẹn kọ́ ìṣe ẹni lóòrùn bàbá dáadáa ṣé èmi ẹ lè sọ pé létí mi ń kọ́ sí ẹ̀yin lẹ kọ́ fún mi ṣé ẹ lè sọ pé létí tẹ̀yin gbé ẹnìkan ló kọ́ fún yín ni
so ẹni tó bá sọ ni kó mẹ́rin tó bá fi sọ tó bá sọ wá. ẹ ṣe ká fi sọ̀rọ̀ mi. ẹgbẹ́ òṣèlú PDP ìpínlẹ̀ Kwara tó ló tẹ̀ ń gba ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ní wọ́n ṣe ìkọlù sí ní ẹgbẹ́lẹ̀ ìjọba ìyẹn àwọn obìnrin tí wọ́n wá láti agbègbè Ìfẹ́lódùn. àwọn kan wọ́n báyìí pé ṣé bí ìjọba ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí wípé kan tanná wádìí ọ̀rọ̀ tó wà ńlẹ̀. ṣùgbọ́n àwọn ẹ̀rọ ẹgbẹ́ òṣèlú PDP ọ̀rọ̀ yìí ẹ̀ ń gbàgbà ọtí wípé ìjọba ti já àwọn èèyàn kulẹ̀. bẹ́ẹ̀ ìjọba sọ pé kan tanná wádìí ẹ̀sùn yìí wípé kan lè mọ àwọn tó hùwà bàjẹ́ yìí. ìjọba jẹ́ kí wọ́n ti ṣe lórí ẹ̀ ṣùgbọ́n ẹ̀rọ PDP kò tẹ́yìn lọ́rùn. n tí máa ń pa mí lẹ́yìn lọ́rọ̀ yìí ni pé ẹni ìjọba ní tó yẹ kán ṣe wọ́n ti ṣe. How sure are you pé n tó yẹ kíjọba ṣe ó ṣe lórí ọ̀rọ̀ yìí. ẹ̀yin nẹ́rìí pé. ara ẹ̀yẹ sọ ẹ̀rí tẹ́ ẹ ní tẹ́ ẹ fi lè fìdí ẹ̀ múlẹ̀ pé n tó yẹ kíjọba ṣe ó ti ṣe lórí ọ̀rọ̀ yìí. ìjọba káwọn tó wà lẹ́nà máa gbọ́ ni o. àtijáde léde látẹnu agbẹnusọ fún gómìnà Malam Rafael Dakaye. ó yá. wípé nǹkan tó wáyé yìí ìjọba ò fara mọ́ bẹ́ẹ̀ rèé wọ́n ti ní kan tanná wádìí lórí rẹ̀. ọ̀sẹ̀ kè lónìí. kí lẹ tún fẹ́ gbọ́ lórí ẹ̀. ọ̀sẹ̀ kè lónìí. mọ́ làwọn ọba lówó. ọ̀sẹ̀ kè lónìí. ẹ ti wà níjọba fọdún mélòó. ọ̀sẹ̀ kè lónìí tíjọba sọ̀rọ̀ tẹ́ ń sọ yìí. kí lẹ́yìn fẹ́ kàn sí lórí ẹ̀. ibi tí mo fẹ́ bèèrè lọ títí yín ni ẹni wọn ti ṣe tó yẹ kán ṣe káwá ní tó yẹ kán ṣe ni pé kí wọ́n fi àtẹ̀jáde kalẹ̀ pé àwọn ò mọ̀ sáwọn tó lu àwọn wọ́n sì pàṣẹ wádìí láàrin èmi àtẹ̀yìn náà wọ́n wá ní ẹnìkan lọ government house o àwọn tó wá protest láti Ìfẹ́lódùn láti Ìsìn láti Èkìtì láti Òkè Ẹ̀rọ àwọn obìnrin àwọn èèyàn tó ti gbé ìran wọn obìnrin tí gbogbo wọn ń sun ẹkún tí wọ́n pé wọ́n protest ní géètì ilé ìjọba so wọ́n wá ní ẹnìkan àwọn kan jáde nínú ilé ìjọba wọ́n wá lù wọ́n bí ejò àìjẹ ṣé ẹ fẹ́ sọ fún mi pé ìjọba ò ní CCTV camera lẹ́nu géètì because àwọn èèyàn rí ẹ mẹ́jẹ́ kí n bá ń sọ̀rọ̀ fídíò tá a rí sẹ́mi wà mẹ́ta fi lù yàn ṣebí fídíò náà ló jáde pé tá a fi mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì àṣẹ ti lù àwọn èèyàn ìgbà ṣé gọ́ọ̀nà àtàwọn kan jà ní ká tó padà mọ́ wá rí i pé àwọn tó wá sí ẹ̀fẹ̀hónú hàn ni wọ́n fi ìyà jẹ pé gbogbo tó bá ṣe yín kò sí tó kàn wá ẹ mọ̀ bá ti kó yàn yín and bóyá àwọn ò rántí pé the first priority government ni security and property àwọn ènìyàn tí security àti property àwọn èèyàn tí life wọn bá ti wà secured tí property wọn náà wà secure right wọn ni kàn lọ ṣe ìfẹ̀hónú hàn léyìí tí ò ní jàǹdùkú nínú kíní yẹn tó wá jẹ́ pé ìfẹ̀hónú hàn tó yẹ kí gọ́vnà wà careful ni ìfẹ̀hónú hàn tí obìnrin lásán àwọn àgbàlagbà obìnrin tí èsà àtẹ́mọ̀ láwọn ará báyàwó àwọn ará òkèlélè àwọn ará ìdí apẹ́ àwọn kìnnìkan ni ìfẹ̀hónú hàn àwọn ará ìlú tó yẹ pé bóyá lómi gan kan gbọ́ lọrin láyọ̀ tó ti bẹ̀rẹ̀ gbèsè ayé rẹ̀ kò dé lọrin rí wọ́n wá ṣe ìfẹ̀hónú hàn nílé ìjọba nítorí wáyé kí gòbá jáde sí wọn ẹ mọ̀ gbọ́ lé ìjọba ní géètì ìjọba ní géètì government house the main entrance government house wọ́n wá ṣe ìfẹ̀hónú hàn wọ́n wá lù wọ́n bí ejò àìjẹ gbogbo pépà wa gbé àwọn national paper gbé wọ́n wá ń fi ẹnu àbùkù kan Kwara kì í ṣèjọba nìkan mọ́ wọ́n wá ń fi kan Kwara pé ó lé ikú díẹ̀ káàtó àwọn ẹni ẹlẹ́ni àwọn ọ̀ràn wọn wà lọ́wọ́lọ́wọ́ wọ́n tún wá ké gbàǹjarè wá ọ̀dọ̀ ẹni tọ́rọ̀ kó lè gbà wọ́n lẹ̀ ẹ wá lù wọ́n ẹ wá. ìjọba ti ṣe fọ́nrán kan jáde fọ́nrán oní gate tán ti lu àwọn ẹni yìí so ìwádìí kan ò jìnnà láti pé ọlọ́pàá o gbogbo ojú tí mò ń rí yìí o kò fẹ́ ẹ mú wọn so tíjọba bá ní òun ṣèwádìí kan wọ́n mọ̀ọ́mọ̀ sọ láti fi gbẹ́mí ará ìlú kú bẹ́ẹ̀ ni tó bá yẹ pé wọ́n sọ nítorí ìlú tí wọ́n ń darí tó bá yẹ pé wọ́n sọ torí kí ìlú ìlè dání a fẹ́ kí wọ́n fi gbogbo àwọn tó lu àwọn ẹni yìí kan fi wọ́n jófin ṣé wàá rí irọ́ yìí èsì ẹyọ kan àwọn kan náà sì fẹ̀hónú hàn náà tó súnmọ́ra wọn àwọn tíṣà ìfẹ̀hónú hàn títí wọn ni pé ẹlẹ́sàn 30% increment ẹlẹ́sàn fáwọn èèyàn ẹ sì ń pariwo kódà àwọn ọmọ wa tó fẹ́ wọlé iléèwé ọmọ mi ti sọ fún wa pé tọ̀dádì mi ṣe pé owó tán fún yín yẹn mọ́ tì ná o ẹ kọ́kọ́ bá a sanwó iléèwé wa náà o táwọn ò sì rí 30% kọ́bọ̀ àwọn wá jáde wọn wá fẹ́ ònú hàn gbogbo pépà náà tó gbé pé àwọn olùkọ́ Kwara àwọn náà ń fẹ́ ònú hàn yìí olùkọ́ Kwara tá à ń sọ APC wà nù wọn nínú àwọn ọmọ tó wá bíbá ẹni láàsì ọ̀kan wà nínú wọn tó jẹ́ tíṣà ni
ó yẹ kó náà wà ó yẹ kó kójú tì í because as a teacher nígbà kan ó ní mọ́tò tí ń tì lọ under bullet under bulldog tó náà tì lọ tì bọ̀ my dear brother ọmọ tó wá rédíò yín àyíjọ ní èkejì tọmọjú ẹkùn mọ́tò òun ó tà ó kọ́kọ́ fi rọ̀kadà bóyá òun lè manage ẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ọ̀kadà ìkẹ́ kò rí lò mọ́ so wọ́n wá àwọn teacher wa ṣèwọ́de àwọn kan ṣèwọ́de tó mọ̀ pé ìrọ̀rùn eku ní ìrọ̀rùn ẹyẹ àwọn ènìyàn wá ṣèwọ́de pé àwọn òrówó ìjọba ìpínlẹ̀ Kwara sì tún jáde pé àwọn ò exclude wọn nínú payment táwọn ṣe àwọn ènìyàn wà ń bẹ̀. Are you now telling us pé over 30,000 teachers ta ní wọ́n ń parọ́ fún wa ni? Are you saying pé over 30,000 teachers ta ní wọ́n jáde láti ṣèwọ́de gẹ́gẹ́ bí opposition? So tíyẹn bá fi rọ́gbà jọba ó dangerous mo tún repeat ẹ̀ ó dangerous láti fi rọ́ọ̀sì ìjọba. So ìjọba tó sọ fún yín pé òun ti ní ká ṣèwádìí lórí àwọn ènìyàn ìjọba yẹn náà ló tún sọ pé àwọn teacher tó ṣèwọ́de àwọn yẹn náà àwọn fún wọn ní ẹ̀tọ́ wọn àwọn ìwọ́de wọn irọ́ náà fi ń pa ṣé àwọn tó lọ ṣèwọ́de government house sáà náà parọ́ ni sáà tó lùyàn sáà náà parọ́ ni ṣé gate government house ṣé kèsè gate government house ni àwọn ọlọ́pàá tí fídíò gbé ṣé wòye sọ ọlọ́pàá ni àwọn teacher ṣé wòye sọ olùkọ́ ni so èmi stage tá a wà iṣẹ́ a ti wà ní ọdún òṣèlú so tá a bá gọ sí kàké kí káwọ pé ibi tẹ́ni bá kù sí ẹja sọ fún un kó lè gbọ́ ó lọ́dún tá a gbọ́dọ̀ sọ ọdún keje ni tá a ti sọ fún wọn ibi tó kù sí so ọdún keje sì ní òun ni ó determine pé a evaluate ara wa ní 2026 so 2027 ní conclusion so at this point a evaluate ìṣèjọba Malam Abrahman Abrazak pé irọ́ náà fi gba ìjọba irọ́ náà sì tún fi ń ṣe ìjọba. àwọn kánì tẹ sọ yìí pé ẹ sọ torí pé PDP lẹwà ni wípé ìjọba ìkúnnù nípínlẹ̀ Kwara wípé àwọn ti rí nǹkan tí wọ́n ṣe àwọn tó ṣe ni pé mọ́nà Ọbalówù ọ̀nà tí wọ́n ti dá níjọba yìí ó ju ọ̀nà tí wọ́n ti dá nípínlẹ̀ Kwara ìṣàkóso Buhari Saraki ni ìṣàkóso Fatai àti ìṣàkóso gómìnà Lawal ọ̀nà ti dá níjọba yìí lásán ẹ wá ń sọ wípé ìjọba yìí ni ó ń parọ́ ìjọba yìí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP wọ́n fún wọn ṣẹ́ wọ́n wò pé opposition alátakò ni wọ́n wà wọ́n fún wọn ṣẹ́ ìjọba yìí náà là ń sọ o. ọ̀sùn gbà lọ́wọ́ tèmi náà ọ̀yà sọ ọ̀yà. gbàṣẹ lọ́wọ́ yìí. ṣèbí náà gbowó oṣù mọ́ ẹ pé tẹ bá ti sọ pé fún àwọn kan níṣẹ́ tẹ̀ sí lé sóko àwọn òun ẹni tó bá gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ náà tóun sì lè sọ tiẹ̀ òun náà sọ èmi láti 2022 February òṣìṣẹ́ ìjọba ni mí ni mo ti gbowó oṣù gbẹ̀yìn tí ó sì ní tíṣà ni mí wọ́n yìí sí ní any issue than pé political issue ni but sẹ́rẹ́lẹ́yìn topic for another day. ẹ̀ka mu ṣe ń lọ sílé ìwé ni. mi ṣe ní lọ even èmi irú tiwa community wa làwa wà ṣẹlẹ̀ mi ẹni tó mọ òfin tí èrú ni mi mo make sure pé community mi ni mo wà tí mo bá ṣe dáadáa fáwọn ọmọ community mi tomorrow will tell so tí mo bá ṣe tí ò dáa tomorrow will still tell so if tí irú mi bá wà community mi tí mo sì manage pé even teacher tí ò bá ní lọ mo ní lọ sí ìfín kó teacher lọ fúnra mi ìgbà tí mi lọ mọ̀ pé tọ ìjọba ti kàn kún fún mi o ìlè lọ mọ̀ mo mọ teacher tó suffer tí ò rẹ́ni gbé lọ ní tàbí yẹn mọ́. ìgbà tí àkóso Fatai ń tẹnubodò. èmi ò gbárùsẹ́ yẹn náà mo ti wà ní bí 12 years mo ti wà ní 12 years even as at the time tí mo gbàṣẹ́ ìjọba ẹ mọ̀ gbọ́ as at the time tí mo gbàṣẹ́ ìjọba as at the time tí mo gbàṣẹ́ ìjọba mo fẹ́ sọ fún yín 2011 ni mo gbàṣẹ́ ìjọba èyí ṣe government of the day then ACN ni mí so if tí mo bá gbàṣẹ́ ìjọba as far back as that time tíjọba yẹn ò sì rí mi bí ẹni tí ò da tí wọn ò sì rí mi bí pé mi lọ síbi iṣẹ́ tí wọ́n sì mọ̀ pé mo ń ṣe even mọ́tò ACN ni mo máa ń gbé níbi ń kó àyàn lọ bí iṣẹ́ ń jọ yẹn àwọn ìjọba náà yẹn ò rí bí pé mò ń fọ wọ́n sábà pé sísá àwọn abisẹ́ ṣé sì ṣe díẹ̀ kó ṣe sáwọn staff tó wà lọ́nà ẹ̀bẹ̀ ṣé wọ́n rán àǹfààní rẹ̀ jẹ ṣe rí eléyùn. ẹ̀yin ṣòṣèlú. mo ń ṣòṣèlú náà. ẹ sì jó iṣẹ́ ìjọba. ẹ wà ní ẹgbẹ́ òṣèlú. ẹ sì gbé sórí. ẹ sọ. ó ti túmọ̀ sí pé tako òfin ìlànà iṣẹ́ ìjọba. kí ló òfin ìlànà iṣẹ́ ìjọba. òṣèlú ìjọba òṣèlú. mo ẹ rí mi pé mo gbé gbangba òní ṣé mo lẹ pósítà yìí. ẹ wà nú ẹgbẹ́. by diapora ṣé mo lẹ pósítà yìí. ẹ wà nú ẹgbẹ́ abẹ. sẹ́rí tẹ bá fẹ́ lẹ pósítà tẹ fẹ́ wápò lòfin sọ pé lọ lè fi iṣẹ́ tọ̀ sílẹ̀. òfin ò fààyè gba iṣẹ́ ìjọba. kò sófin tí wọ́n my dear brother appointment letter tí mo gbà wà lọ́wọ́ mi.
wọ́n ṣàkọsẹ́ lọ́wọ́ yín. appointment letter tí mo gbà ó wà lọ́wọ́ mi kò sí appointment letter òṣìṣẹ́ ìjọba kankan tó sọ fún ọ pé mọ́ lọ ságbo òṣèlú o ní tó sọ fún ọ náà ni pé tó bá ti fẹ́ contest o or tó bá ti fẹ́ involve o lọ resign. Malam ẹ̀ka polówó ọjà yìí. ọ̀nà tẹ́ ń sọ tẹ́ ni wọ́n ṣe é polówó ọjà ni àbí kí n ṣàlàyé fún yín. tápàrà dé a máa mú nítorí asọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa ètò ààbò ìpínlẹ̀ Kwara Malam Balógun. bàbá dáadáa. ta ló ń jẹ́ akájé ní ìpínlẹ̀ Kwara ní ìṣàkóso Basaraki àti ìṣàkóso Fatai iṣẹ́ ló ń ṣe fún yín. ṣé kí n dáhùn sí náà ní abẹ́ tó fẹ́ lè torí ètò. tápàrà dé.